kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Tá ń tọrọ àánú lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba nìkan láláàánú. Lẹ́yìn tiẹ̀ sọ ò tiẹ̀ mọ̀ pé Ọlọ́run wà. Kí ló ń ṣe ẹnu? What's wrong with you? Ọjọ́ kan gbogbo ṣe máa ń sọ̀rọ̀ sí mi aṣọ ẹ sọ. Láolú ìkànnì ẹ. lókè fi gbogbo yánpọnyánpọn tẹ́ ń sọ síra yín sílẹ̀ náà ẹ jẹ́ àfọkọ́s lórí ara ọmọ tá rẹ̀ ò yá náà. Dánú ló mọ nǹkan tó ṣe tó bá ṣàtìrí mi báyìí gbogbo ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ máa gbóná. ó ti tó wọ̀ náà mo ló tó ẹ á ní ká jẹ́ ká bá ṣe jókòó ó yẹ ká máa gbàdúrà nípa ká lọ́mọ yẹn. Hello? Ó wà nínú kitchen, ó wà lórí table nínú kitchen. Jọ má bínú, mistake ló máa jẹ́. Wo bẹ̀, mo gbé sórí ibẹ̀, ṣáà wo bẹ̀. Kí ló wá fẹ́ kí n ṣe báyìí sìn? Má bínú, mo sọ pé mistake ló máa jẹ́, jọ má bínú. Ṣáà microwave ẹ̀ ṣe bó lè ṣe, o lè microwave ẹ̀ fún rẹ̀. Okay, kí ló fẹ́ kí n ṣe é sí? Ṣé mo pé mi ò sí nílé? Kí ló ṣẹlẹ̀? Ẹ dúró. Ẹ dẹ̀ dá mi lóhùn. Ẹ dúró náà. Ẹ dúró, ẹ dẹ̀ dá mi lóhùn. Ṣọkọ yín yẹn ni. Ṣọ́n tún sọ̀rọ̀ burúkú sí yín. Ẹ dá mi lóhùn náà. Wo Fẹ́mi, a máa sọ̀rọ̀ later, ṣùgbọ́n. Ẹ ní sùúrù, ẹ ní sùúrù. Ẹ dá mi lóhùn. Ẹ dá mi lóhùn, ṣọkọ yín ni. Wọlé.
Kí ló ṣẹlẹ̀? Femi, ó ti sú mi. I've tried everything I can, but I don't think I can endure any longer. Ọkùnrin yẹn kàn burú sí ni every day. Was it like this when you guys met? Ṣé tó bá rí bẹ́ẹ̀ ṣe mo wá fẹ́ ni? Ẹ má bínú. Kò yẹ kí n pariwo mọ́ ẹ. No, I understand. I understand. You see, few months after our marriage, gbogbo ẹ̀ kàn change ni. Mo dẹ̀ ti try everything láti jẹ́ kó nífẹ̀ẹ́ mi sí, but all to no avail. I don't know. A jẹ́ wípé bóyá wọ́n pretend ní nígbà tí ẹ̀yin méjèèjì wà in courtship. But kí ló dé tí gbogbo ọkùnrin rí bẹ́ẹ̀ yẹn náà? Ẹ kàn máa ń feel pé ẹ kàn lè máa rí àwọn obìnrin jẹ bó ṣe wù yín. No. Kì í ṣe gbogbo ọkùnrin ló máa ń ṣe bẹ́ẹ̀. Èmi ò kì í ṣe bẹ́ẹ̀. And I can speak for myself. Àwọn nǹkan tí Bọ̀dé máa ń sọ náà nìyẹn. Until it changed. But tí ọ̀rọ̀ bá rí báyìí, I think the way out ni èèyàn máa wá. Kí lẹ fẹ́ ṣe gangan? Kí ni mo fẹ́ ṣe? I don't know. Divorce? Divorce. Ẹ̀sìn ò gbà mí láyè kí n divorce. Sherry, Christian lèmi náà. But tí ọ̀rọ̀ bá rí báyìí, èèyàn ò lè dúró. Wọ́n ní èèyàn kì í lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó. Èèyàn ò lè dúró. Ṣé ó dìgbà tí Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa tí ọkọ bá tó pààyàn kí èèyàn tó máa opt for divorce ni? Bọ̀dé ò lè pa mí. Well, I'm sure. I don't pray that happens. God forbid. But I think you really need to do something about it. Femi Oshé, jẹ́ kí n máa lọ, ṣùgbọ́n kí ẹ̀gbọ́n yìí tó tún bínú sí. I really need to be on my way. Oh, that's true. 30 minutes tán fún yín mà ti pé. Ìwọ náà rí bẹ́ẹ̀. Femi, thank you so much. Thank you for your concern. It's nothing. You're welcome. I really, really appreciate it, Oshé. You're welcome. Thank you. Kẹ̀tẹ̀kẹ̀ ẹ ṣàṣe jẹ́jẹ́. All right then. Thank you. Yeah. Wo ṣùpọ̀ mo ṣì ń rò lọ́wọ́ ni tí mo bá ti ṣe tán máa jẹ́ kó mọ̀. John torí Ọlọ́run o ò ní láti mount pressure lé mi. When I am done, I will get back to you. Anyways, èmi ò mọ̀ bóyá mo ṣì lè continue o because èyí tó ṣiṣẹ́ fún mi ó ṣì ń fi mí sí confusion. Wo kò sígbà tí má kú ní padà kú. I don't know. Ó dàbọ̀. Borokini. Borokini. Ẹ̀yin ṣe àǹtí kí a tó bẹ̀rẹ̀ ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ wólẹ̀ síwájú Ọlọ́run ọba. Ọlọ́run alágbára. Ọlọ́run ọba pàṣẹ. Ọba ngiji Chineke ọ̀gẹ̀nẹ̀. Ọba lánàá ọba lónìí ẹ̀mí mímọ́ o. Irú àbá kékékéké. Àmín. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ wo ogun ti ṣẹ́. Níwọ̀n ìgbà tí ẹ ti wá sórí òkè yìí Ọlọ́run ti ṣe. Àmọ́ ọmọkùnrin tí à ń sọ yẹn gbọ́dọ̀ gbé wá.
nítorí ogun yìí ti kọjá nǹkan tá lè máa fàdúrà máa send sí eléyìí ó gbọ́dọ̀ jẹ́ infrared a lè máa ṣàdúrà bluetooth ó gbọ́dọ̀ wà ní ṣẹ́gbọ́. tí mo bá gbọ́ yín dáadáa ẹni mo ní láti gbé ọmọ mi wá sí báyìí. bẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ gbé wá sórí òkè yóò gbọ́dọ̀ wá lo oṣù kan gbáko pẹ̀lú àdúrà àti àwẹ̀ tí gbogbo wa jọ máa ṣe nítorí tí ń lájọ wa bí ẹ̀mí mímọ́ ó ṣe gan. alàgbàjọ ìgbà ní kí n gbé wá. ṣe rí ká ní ẹ rí ohun tá a fi hàn mí lójú ẹ̀mí ni ẹ máa gbé wá bíbá in the next 2 minutes. ogun ló wà yìí ẹ̀mí mímọ́ wà in charge boy ẹ máa ń slack. ẹ̀mí ti ṣe jésù olúwa wa àlàáfíà ni fún yín ẹ tètè ẹ má pẹ́ àlàáfíà ni fún yín. ẹ̀mí ò. mo ti make arrangement bá ṣe máa gbé ẹ̀kọ́ mi báyìí tí bàbá ẹ̀ bá ti dé we're taking you away. Pẹ̀lẹ́, you'll be fine. Ẹ káàsán. Báwo ni Lara? Ẹ káàsán. Lara, báwo ni my dear? Pẹ̀lẹ́. Very tired. No, I'm alright. Kó àbẹ̀wò wa pẹ̀lú ṣe. Yes, ma'am. Lọ́ládé, tó bá ti ń lọlé, jẹ́ kí Lara tẹ̀lé. Èmi á sùn tì. No, I'm fine, ma. I'm okay. Ó ti try. Ọkọ ẹni ká máa gbé lọ lélẹ̀ ni. No, má worry. I don't want to leave him. Lara, you're not fine. It's only for tonight. We need láti rest now. Okay, but tẹ́ bá ti need me, get me immediately. Má worry, máa gbé. Ṣùgbọ́n ó ṣe gan. Steph, I must be blunt with you. Ó ṣe jẹ́rú time báyìí ni ẹ wá kó mi sí unnecessary trouble báyìí and all these problems. Mi ò need it. Ẹ má bínú, mi ò mean it. I didn't know that it could go to this extent. Ẹ má bínú. Tó bá ti yẹ kémi nìkan ni alákọ̀rí ẹ̀ fi pictures ẹ̀ hàn ní kò bá dá. But I suspect you want to spread this thing on the internet. Tó bá dẹ̀ ṣe yẹn wàhálà ńlá nìyẹn. Ṣọ́ọ̀bù tó bá ti gba owó ẹ̀, that will be the end of it. I hope so. Wọ́n pẹ́ bẹ́ẹ̀ ló pín gbogbo ilé bá kò bá dá. Ó tiẹ̀ pé náà pé because èmi rò pé màá lè fowó lówó yẹn lọ́la because unfortunately èmi mo fẹ́ fún rádà but bí nǹkan ṣe ń lọ lọ́fíìsì náà ọ̀la ló máa gbà ní ẹ̀ sọ pé kò jẹ́ ká sọ yẹn fún. Okay. Don't need all this stress at all. Jẹ́ kó mọ̀ pé ó máa gbà lọ́la already lẹ́nu ni kò lè yọ lẹ́nu. Uncle Ṣọlá, ẹ káàárọ̀. Káàárọ̀ báwo ni? Alájà ńkọ́? Wọ́n wà living room, wọ́n ti ń dúró dé yín látàárọ̀. Okay. All right. Alájà, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ṣé àlàáfíà lẹ wà? Bẹ́ẹ̀ni. Mo ti lọ iṣẹ́ lórí nǹkan tá a jọ sọ. With my findings, mo realize pé our jewelries here, they are far cheaper in Turkey and India. Bẹ́ẹ̀ni ma. I'd always thought pé ti Dubai àti Saudi, àwọn yẹn ló better. Torí pé àwọn ibi tẹ́ ti máa ń rà nìyẹn. But Turkey and India, they are the best. Èló ló máa wá ná mi láti fi bẹ̀rẹ̀? Bí 15 million. Pẹ̀lú gbogbo ìnáwó tó wà nílẹ̀. Pẹ̀lú gbogbo ìnáwó tó wà nílẹ̀ yìí, a need láti make owó kó lè wọlé láti máa fi dí àwọn kankan tó wà nílẹ̀. So Ọlọ́run fún àwọn. Àmọ́ 15 million lásìkò yìí alágbára díẹ̀ o. Alájà,
kò sí nǹkan tọ́nà ò lè ṣe Ọlọ́run á ṣe. Ó dáa mo ti gbọ́. Okay ma. Sir, as it stands now, àwọn auditors don't really share anything. Why? Mo get information pé wọ́n serve on injunction. Injunction? Yes, sir. Kí ló ṣẹlẹ̀? Apparently, wọ́n ní crisis pẹ̀lú àwọn clients kan. Báwọn yẹn ṣe serve on injunction yẹn, which is still pending. So, what do we do? Mo ti wá take proactive steps. Mo ti list àwọn firms kan from which we can pick. Yes, sir. Well, you're still going to handle that since you're familiar with the names on the list. No problem, sir. Yeah. Well, it's okay. In addition to that, our firms to compile here. Yes, sir. I'm a work on to what onions there. Okay, sir. Tally trust, lately deliver. Yes, sir. So yeah. No problem, sir. So it's all right. You can go. Prof. Hello? Mo ti ṣa owó yẹn jọ, wàá gbé lọ fún nírọ̀lẹ́. Màá wẹ́ ẹni tó máa drive ẹ lọ. The whole 3 million naira? Oh, ẹ ṣé gan ni. Mo máa retí ẹ. Daddy. Jẹ́ ká bọ́ síta. Ṣé o ti ń respond, Mom? We thank God. Ẹ bá mi dúró ti ṣe bọ́. Ṣé kò ṣe pé tí mo sunkún? No. Not cry. Sorry. Ìbọ̀lẹ̀ lọ́nà, ìbọ̀lẹ̀ méjì náà. Èmi àti yáyín, a fẹ́ sọ̀rọ̀ ìgbésẹ̀ tó yẹ ká gbé lẹ́yìn ilé. A wà ń tàn bẹ́yìn. Ẹ̀dẹ̀ rò bóyá mi ò ní láti wà involved, Dad. You ti wà involved already. You got to right now. Ọ̀rọ̀ ò tí kàn ẹ́. Daddy, kò sí nǹkan tó ń jẹ́ right now. For crying out loud, this is my brother we're talking about. Mo rí Uncle Deji ní lobby, wọ́n sọ fún mi pé àwọn 100 day Uncle Ṣùpọ̀. Borokini. Oh my God! 2 weeks! Ṣé mo dé wà nílùú ìṣá? Mi ò mọ̀. Nǹkan mi tí ẹni mo ti ẹ̀ ń pè fún. Ọ̀bọ̀ kájá fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà. No.
No. Ṣọlá ló bá mi get link kan. Yes, ní Turkey àti India. So mo dẹ̀ máa need 15 million láti bẹ̀rẹ̀. Yẹn ni mo tiẹ̀ ń pè fún. But kí yẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan náà. Ah. 15 million. Well, I'll see what's... Hey, yeah. Yétúndé kan báyìí. Ah, Ọlọ́run á dáwọ́lé. So sorry. Okay. Ó dàbọ̀. Ah, ó mà wá ga o. Mi dẹ̀ wá mọ̀ ṣá. Ah, kí ló wá lè ṣe ọmọ yẹn tó yẹn? Ah, Ọlọ́run á máa fún lálàáfíà o. Mo ní mo fẹ́ gbé ọmọ mi lọ sílé àdúrà. Onírọ́ fún kí ni? How are you there? Nísùúrù ọ̀rọ̀ yóò fàjà rí. Ta ló tiẹ̀ ráyè pé ẹnìkan bẹ́ ẹnìkan jà? Exactly. Ló fẹ́ gbọ́mọ lọ sílé àdúrà ní sọ pé kò má gbé lọ. Ní tí mo kàn sọ ni pé àwọn fake aládùúrà pọ̀ ń gbòòrò sẹ́yìn. Wọ́n gbowó ọwọ́ ẹ̀ òtún ní rí result. Ṣé mo wá jọjú ra mi lọ? Ẹ má yẹ ká tún ra wa jẹ. A lot of these people are fake. And again, ẹ̀mí ọmọ wa là ń sọ yìí. Àdẹ̀lẹ̀ fẹ́ ẹ̀mí ọmọ wa ká fi gamble ká fi taka. That's my point. Mo ti rest case mi mẹ́rin. So kí ni ká ṣe? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Mo ti fi ọ̀rọ̀ yìí, mo ti fi lọ àwọn adáhùn ṣe ìbílẹ̀ wa. Wọ́n dẹ̀ ti dá mi lójú, wọ́n fi dá mi lójú parẹ́ àyà. Tá a bá lè ṣe kí ni? Tá a bá lè gbé wa sí pàkúrọ̀, wọ́n á lè ṣe tuntun fún. What? Ètùtù ó gbé ọmọ mi lọ sọ́nà kí náà mọ́ tó dá bu wàhálà ìsílẹ̀. Kò má rò rárá. Mommy. What is it? Probably, can you let it calm down? Mo ti gbọ́. Má ro kò lọ sí pàkúrọ̀. Wo tó bá tiẹ̀ jẹ́ wípé lóòótọ́ ni wípé kìíní ritual tá a lọ ṣe ń gbà tó ọlọ́pàá dé ló fa sickness ọmọdé. Jẹ́ pé àìsàn ìbílẹ̀ ni ṣé kò yẹ ká gbé padà sí ìbílẹ̀ láti wá solution? Àwọn sọ bí wọ́n máa sọ mí àǹtí ilé ìgbà bí. Are you sure this will work, Dad? Oh, of course! Ìbọn náà wọ́n bá wà lórí tẹ̀. Ṣé rí òrìṣà tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ ó fẹ́ tá áńgẹ́lì tuntun náà wá káàkiri. Ẹnìkan á gbó lọ́wọ́ ẹ̀ òtún ní rí resort kí la fẹ́ fi gbogbo yẹn ṣe. Lẹ́yìn gbogbo àwọn aládùúgbò náà ọ̀dọ̀ àwọn bàbá ìgànnà ń wá láti wá gbàgbára. Àwọn bàbá yìí ò dẹ̀ ní fún ẹ láṣọ́ránsì. Àbí tó bá ti rí pé solution wà ń bẹ̀. Your Royal Majesty. See, ọ̀rọ̀ yìí gba ọpọlọ. It calls for serious thinking. Yes. Anytime. Dr. Mumboy. Doctor. Ẹ káàsán, kábíyèsí ẹ káàsán. Pẹ̀lẹ́jẹ̀rẹ̀. Ẹ káàsán. Mo ti ń wá yín tẹ́lẹ̀, colleague mi ló sọ fún mi pé òun rí ní direction yìí. Àwárí. Doctor, ṣé kò sí? Àwárí. Kò really sí. Ṣé mo pé mo sọ fún yín pé mo máa make contact abroad nípa situation Fẹlá? Yes. Well, with the recent results, mo ti send àwọn specimen in abroad. Okay. Then so results mo dẹ̀ fún wa, ó ní pé Fẹlá is suffering from a rare form of cancer. What? Cancer? Kábíyèsí. Cancer. Yes. Doctor, what's the prognosis? Sherry, there is a 35% rate of survival. 35? Yes, sir. But are we willing to take the chance? And that is the big question here. Doctor, are you telling us that Fela has just 35% of surviving this sickness? Maybe 35% péré ló lè fi yé. I'm afraid so, sir. Come on. Lama Shibai. Come on. Àwọn alálẹ̀ ò ní gbà. Àwọn tó dá àkùrọ̀ sílẹ̀ wọn ò ní jẹ́ kọ́ ọmọ ẹ lọ. Ẹ jẹ́ àjẹsì gbé ọmọdé lọ. 35. Bọ̀rọ̀kìnní. Kábíyèsí, mo fẹ́ kẹ́ dá mi lóhùn. Ṣé ipò yín gẹ́gẹ́ bí ọba, ṣé òun ló ṣe ikú pa Fẹlá? Kí ló ń sọ lẹ́nu? Oh, Daddy, stop acting like you don't know what I am talking about. Mo ń bèrè ní ọwọ́ yín that your reign as a king, ṣé òun ló lead sí ikú ọmọ yín tó jẹ́ Fẹlá?
Hello, boss. Ọmọ Káyà. Boss, ó ti lọ. Steph ti jábọ́. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.